الليالي بنفسي ومالي فيا قوم مالي يعني لموت مالي طريقي طويل وزادي قليل وحملي ثقيل فكيف احتيالي. gbogbo ẹ̀yin aláwẹ̀ ṣe ti ń ṣètò kalẹ̀ káwẹ̀ yóò lè déwájú ọlọ́run. ẹni bá jẹ́ gbàwẹ̀gbàwẹ̀ tó fẹ́ káwẹ̀ òun déwájú ọlọ́run sàkátìlì fítìrì yíyan fún àwọn aláìní ṣe kókó fúrú wọn. oúnjẹ la fi yan jágà kì í ṣe owó kọ́dún tó dé tàbí ká tó lọ yídì là ń ṣe yìí. ẹni bá yan jágà lẹ́yìn tá a ti yídì dé ó kàn ṣe sàárà lásán ni kò ní ládàá jágà. òun ìbẹ̀rẹ̀ ṣe fóun ni kì í tán ohun tá a bá ti dáwọ́lé ká gbọ́lọ́run kó yọrí ni. àbẹ̀rẹ̀ àwẹ̀ jẹ́ ogún ó tún dorí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kẹ́mi òṣìkà. ìwọ máa dámọ̀ omi òyìndákẹ́ o tún gbọ́ wá sí èyí náà. ṣe ìpèsè rẹ kalẹ̀ tó pọ̀ gidigidi torí ojú ọ̀nà ìrìn àjò sì jìnnà ẹ sì pèsè sílẹ̀ dé ìdúró iwájú ọlọ́run ọba torí ọlọ́run ọba dẹ́dá olùdájọ́ ti rẹ́kẹ̀dẹ̀ wá. ìwọ máa dámọ̀ o ẹ tún ọkọ̀ yìí ṣe dáadáa torí odò tẹ́ fẹ́ rìn jìnnà gan. ẹ sì ṣe ẹrù yìí ní fúfúyẹ́ torí ojú ọ̀nà fún tún iṣẹ́ rẹ ṣe ní mímọ́ níwájú ọlọ́run torí ọba olùtakò ń wò wá. ìwọ máa dámọ̀ o lọ́rùn sísun rẹ lára dìgbà tó fi wọ sàárè lọ́ ayọ̀ rẹ lára dọjọ́ ìṣirò lọ́ àdùn rẹ lára di inú àlùjànnà onídẹ̀ra lọ́ ìkẹ́ rẹ lára dọjọ́ ìkẹyìn lọ́ ìgbádùn rẹ lára dìgbà tó fi fojú kan àwọn ẹlẹ́yinjú ẹgẹ́ obìnrin jẹ́ fún ọlọ́run ọlọ́run yóò sì jẹ́ fún ọ òun gan lọ́ba àsápè. ìwọ máa dámọ̀ o súnmọ́ ọlọ́run pẹ̀lú ìyẹpẹrẹ ayé kó o sì sáfáyé o kó o tún máa bínú sí àwọn òbílẹ̀jẹ́ kó o sì fẹ́ràn àwọn ẹni rere tó o bá ń ṣe irú èyí o ti di alásùnmọ́ ọlọ́run torí ọlọ́run ọba kì í lọ ẹ̀san àwọn ẹni rere lára má yakún dàbí ènìyàn. Arówókọlà Akéwì Adeen Al-Adabiy ọmọ kéwú àlìmísírí ọmọ owó labí bòńkẹ́ nípẹ̀rù akẹ̀sán rẹ mọ́ ìpínrin ni mí balẹ̀ gbogbo aṣọ ọ̀kẹ́ ni mí ọlọ́jà bàgẹ̀bàgẹ̀.